mo kí wa ní gbogbo ibikíbi tí a ti ń gbọ́ ohùn mi ní dédé àkókò kí àkókò tí ohùn mi dé ọ̀dọ̀ yín. Mo kàn fẹ́ jẹ́ kí gbogbo wa ká farabalẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní abẹ́ fídíò yìí. Àkíyèsí pàtàkì kan ni mo fẹ́ pe gbogbo wa sí. Ọlọ́run ò ní dà wá rú o, ilẹ̀ wa ò dẹ̀ ní dàrú. Ṣé rí gbogbo ìwọ tó bá ti mọ̀ wípé o ò ní ṣe nǹkan tí wọ́n bá ń ṣe níbi ipò ọba, má bá wọn jọba mọ́. Dandan kan ni kẹ́ ẹ jọba. Ẹ bá ti lè jọba, ẹ ti gbà pé gbogbo nǹkan tó bá rọ̀ mọ́ ọba òun lẹ máa bá wọn ṣe. Kì í ṣe pé kẹ́ wá jọba tán. Ìwọ tó sọ pé mùsùlùmí ni ẹ́, kí ló wá débi ipò ọba? Ìwọ tó mọ̀ pé ojúlówó mùsùlùmí ni ẹ́, kí ló wá débi ipò ọba jíjẹ? Ìwọ tó mọ̀ pé pásítọ̀ ni ẹ́, kí ló wá débi ipò ọba jíjẹ? Ẹ̀sìn àti ọba jíjẹ nílẹ̀ Yorùbá. Ẹ ti dorí àṣà kodò. Ẹ ti bà ìṣẹ̀ṣe jẹ́. Ẹ ti bà ipò àpèrè tẹ́ ẹ jókòó sí jẹ́. Òun ló fi jẹ́ kí gbogbo ẹ máa dàrú bó ṣe ń dàrú yìí. Ẹni tó bá ní ọgbọ́n tó dẹ̀ ní òye á mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tẹ́ ẹ fi sórí ìtẹ́ lákòókò yìí wọn ò tọ́ sí ipò náà, wọn ò tọ́ sórí àpèrè. Ìdí nìyẹn tí gbogbo ẹ fi rí bó ṣe rí. Àwa ọmọ aládé, ọmọ ìyá kan, èdè kan, ohùn kan, oúnjẹ kan, ìwọṣọ kan, ìsọ̀rọ̀ kan, àwa di ọ̀tá ara wa lójijì nípa ẹ̀sìn àjòjì. Ẹ̀sìn àjòjì pẹ̀lú àwọn tẹ́ ẹ fi sórí àpèrè tẹ́ ẹ pè ní ọba, tẹ́ ẹ lẹ́ẹ̀ fi jẹ ọba sórí àpèrè. Ẹ̀sìn àjòjì ni wọ́n ń jagun sí. Wọ́n ò jagun láti protect àpèrè tán jókòó lé mọ́. Wọ́n dúró ní dúró wípé táwọn bá kú sẹ́ẹ̀, àní wọn gbọ́dọ̀ sin àwọn nísìnyí bọ́n ṣe ń sin ọba. Nígbà tí ọba bá kú nílẹ̀ Yorùbá, tí ọba bá wàjà, tẹ́ ẹ wá lọ ń sin nísìn àṣà Saudi lórí ilẹ̀ yín, ẹ ti dorí àṣà kodò pátápátá. Ìdí nìyí tí mo fi ń bẹ gbogbo ẹ̀yin afọbajẹ. Ẹ̀yin afọbajẹ, kí ló ṣẹlẹ̀? Ṣé bí ẹ̀yin lẹ máa ń fi ọba jẹ? Kí ló tẹ ẹ̀yàn ń dá ipò àfi máa fọbajẹ fún àwọn gọ́vnà? Irú ìtìrà àìfò Arẹ́gbẹ́ṣọlá Olúwo tó gbé sórí àpèrè, ẹ wo bó ṣe ń ṣe kàtìkàtì. Ẹ wo bó ṣe ń ṣe kàtìkàtì káàkiri lórí àpèrè. Ẹ rí pé ìjẹ́ ọba gan kò hàn lára ẹ̀. Ìtọ́ fi ń pèèyàn lọ́ba kò sí lára ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ ló wà bẹ́ẹ̀. Ẹ kàn ń pè wọ́n ní kábíyèsí ni. Àpẹẹrẹ kábíyèsí yẹn ò sí lára wọn. Ìjẹ́ ọba ò sí lára wọn. Ẹ̀yin èèyàn yé ti dorí àṣà kodò. Ẹ wá gba ẹ̀sìn. Ẹ mọ̀ pé àwọn ẹlẹ́tàn mẹ́sì àjòjì wáyìí, àwọn mùsùlùmí yìí tán jẹ́ tó wà lórí àpèrè yìí, àwọn ni wọ́n ń dà wá rú. Tẹ́ ẹ bá gbọ́ tí Olúwo ti sọ wípé àwọn o níta àwọn o táwọn jẹ́ kákọ̀sì àwọn ní ìpàdé lọ́balọ́ba táwọn ń ṣe yàtọ̀ láàárín àwọn. Ẹ wo ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin èèyàn mi. Ẹ bá wa bẹ àwọn afọbajẹ nílẹ̀ Yorùbá. Ẹni tí Ifá bá mú ni kẹ́ ẹ fi sórí àpèrè. Ẹni tí Ifá bá mú ni kẹ́ ẹ fi síbẹ̀. Ẹ yé pa ohùn Ifá dà. Ẹ yé pa ohùn Ifá dà. Ẹ yé pa ohùn Ifá dà. Ẹ yé fi àwọn ọmọ àlè sórí àpèrè wa. Ẹ fi ojúlówó ọmọ ọkọ ọmọ ilẹ̀ Yorùbá tí ẹ̀jẹ̀ Yorùbá ń rọ̀n, ẹ fi sórí àpèrè. Ẹ rí wípé ìlú àtùbà àtùṣẹ. Ẹ rí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀, ẹ bá wo ìdajì àwọn tó wà lórí àpèrè léni. Ìdajì wọn ò mọ nǹkan tó ń jẹ́ pé ọba. Wọn ò ní ìjẹ́ ọba lára. Ó bà èèyàn lọ́kàn jẹ́ kẹ́ ẹ máa ṣe gbogbo jágbajàgba lórí àpèrè. Ẹ wo Rashidi, ó lọ sí Canada. Ẹ wo bó ìjẹ́ ọba tẹ́ ẹ rí lára ẹ̀dá. Bẹ́ẹ̀ ṣe ń wo yìí, ìjẹ́ ó jọ ọba lójú yín. Iṣẹ́ àti ìwà tó ń wù lọ́wọ́lọ́wọ́ níbi tó wà yẹn, ìjẹ́ ó jọba. Kì í dẹ̀ ṣe òun nìkan. Àwa rí i pé nígbà tí ọ̀rọ̀ Ọ̀yọ́ àti àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀, tí ọba Ọwádé tó ṣẹlẹ̀ yìí, àwa rí ọ̀pọ̀lọpọ̀ ọba
nínú ìsọ̀rọ̀ wọn, nínú ìhùwà wọn, nínú ìdásí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ó fi wá jẹ́ ká mọ̀ dájúdájú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jókòó sórí àpèrè tá à ń pè ní kábíyèsí fún ìran wa yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìjẹ́ ọba ò sí lára wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ wípé ẹ̀sìn àjòjì ó ti gba ọpọlọ wọn. Because tẹ bá rí bẹ́ẹ̀ lómi ṣe ń dá sí ọ̀rọ̀, ẹ ti mọ̀ dájúdájú wípé eléyìí kò sí fún ìran Yorùbá, kò sí fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá. Kí lẹ̀ ń jà fún? Ẹ̀ ń bá onírìṣà kọ́ lẹ̀ ń bá jà. Tẹ́ ẹ bá lẹ̀ ń bá onírìṣà jà, orí àpèrè yẹn lẹ̀ ń bá jà. Nítorí pé tẹ́ ẹ bá ti lè jẹ́ kí àwọn Fúlàní, àwọn adaran pààyàn yìí, tẹ́ ẹ bá ti gbà wọ́n láyè, nǹkan méjì tí wọ́n ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé wọ́n fẹ́ ba orísun wa yẹn jẹ́. Wọ́n fẹ́ destroy ẹ̀. Nǹkan tẹ́ ẹ rí tí wọ́n ṣe lọ́wọ́, gbogbo drama tẹ́ ẹ rí tí wọ́n play lọ́wọ́ yìí, iṣẹ́ tí wọ́n plan ni, ètò wà lórí ẹ̀ ni. Tẹ́ bá rí tán, àwọn abọ́bọ́pẹ́ abọ́rẹ́ o, àwọn abọ́pẹ́bọ̀pẹ́, àwọn abọ́gibọ̀pẹ́, àwọn abọ́gibọ̀pẹ́ yìí ló ní orí àpèrè tẹ́ ẹ jókòó lé. Àpèrè tẹ́ yìí ranjú kankan mọ́ tẹ́ ẹ jókòó sí, àwọn abọ́gibọ̀pẹ́ yìí ló ní. Ifá dẹ̀ ni wọ́n fi pinlẹ̀. Kí ló wá dé tẹ́ ẹ wá jókòó sórí àpèrè tẹ́ ẹ ń tàpá sí orírun yín? Orírun yín ní Ilé Ifẹ̀. Ìwọ tó bá ní pọ́blẹ́mù pẹ̀lú ẹni ìtàn Ọ̀jájá, Ògúnwùsì, that's your own problem. But ó jókòó sórí àpèrè Oòduà yẹn, you have to respect the stool. Under no circumstances, ẹ gbọ́dọ̀ respect orí àpèrè yẹn. Àpèrè àwọn bàbá ńlá ti wá ní. Ìran Yorùbá, Ọlọ́run á bá wa ṣe, á bọ́ lóko ẹrú o. Ó ga o, káwọn lè nífẹ̀ẹ́ ara wa. Ẹ wo ọwọ́ adé, àwọn náà ọwọ́ adé jẹ tàìtì jẹ. Ìgbà tá à ní àwọn ọba láàfin ní Ọ̀yọ́ tí ò sọba lórí àpèrè, ìlú tùbà, ìlú tùṣẹ, gbogbo ẹ̀ ń lọ létòlétò. Kí ni ọba yìí gorí àpèrè fún? Ó dórí àpèrè báyìí ọjọ́ kẹta àbíjọ́ ọ̀sẹ̀ tó tẹ̀lé àbí ọ̀sẹ̀ kejì báyìí, tí òun àtolúwo tẹ́ ẹ rí wọn papọ̀ báyìí, ẹsẹ̀kẹsẹ̀ tébù tọ́ọ̀nù ni o. Nígbà tí ẹ ti wá rí pé Akíìmù, Ọ̀wọ́adé, Ràṣídì, àwọn méjèèjì wá lẹ́rí pọ̀, ẹ wá kó àwọn ẹlẹ́ni ìjọba lọ́ba ti yín lọ́tọ̀ tẹ́ ń ṣe. Ẹ wá àlàáfíà fún ìran yìí rárá. Kò dẹ̀ sí nǹkan méjì tẹ́ ń work towards. Gbogbo ọmọ Yorùbá, ẹ yá mi létí yín, gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire. Nǹkan tí wọ́n ń ṣiṣẹ́ tọ̀ lọ́wọ́, tẹ́ bá rí gbogbo rádaràda tó ń lọ lórí ayélujára, tẹ́ bá gbọ́ gbogbo nǹkan tó ń lọ, àwa ń ṣe findings pé kí ló lè máa farú nǹkan báyìí, kí ló lè fa nǹkan tó ń dà wá rú lọ́wọ́lọ́wọ́ yìí. Àwa ṣe findings wá rí wípé gbogbo ètùtù kó tù kó bà, kára ó rọ̀lú, káwọn alálẹ̀ wa má bínú sí wa, kórìíru wa má parun. Gbogbo iṣẹ́ tí Ọọ̀ni ìrìṣà, Ọ̀jájá, ọba mi, bàbá mi, Olúayé, olórí ládéládé, orin títí kílẹ̀ mi, Ọ̀jájá tó fìdí ọ̀tẹ̀ jẹlẹ̀. Iṣẹ́ tí bàbá yẹn ṣe, ìyẹn gan-an làwọn mùsùlùmí ń bínú sí. Ìyẹn gan-an làwọn Fúlàní àtàwọn ará Saudi ni wọ́n fẹ́ kán wá destroy. Iṣẹ́ tó fẹ́ kán wá destroy nìyẹn, láti jẹ́ kí a tàpá sí orí ìrun wa. Tá bá ti tàpá sí orí ìrun wa, wọ́n á destroy orí ìrun wa, wọ́n á wá capture wa. Ṣùgbọ́n nítorí pé a lè tàpá sórí ìrun wa, tí orí ìrun wa dẹ̀ sì ń fún àwọn alálẹ̀ wa lóúnjẹ, tó sì ń ṣètùtù gbogbo bó ṣe yẹ kó lọ, tó ń tù tó ń bà. Nǹkan tí wọ́n fẹ́ destroy nìyẹn. Ẹni tó bá lójú inú, tó bá ní àròjinlẹ̀, tó bá máa ń dá ronú, ẹ mọ̀ pé gbogbo wùrùwùrù tó ń lọ yìí, à ń sọ̀tàn adorí ìtànkodò lókè, adorí ìtànkodò nsàlẹ̀, gbogbo ọ̀nà àti jẹ́ pé nǹkan tí wọ́n ń pè ní nǹkan pé à ń ṣètùtù, à ń ṣẹbọ, à ń fáwọn alálẹ̀ lóúnjẹ, à ń rántí àwọn bàbá tó ti lọ tí wọ́n ní ilẹ̀ táwa ń gbé yìí.
wọ́n wá rí wípé ẹnìkan dúró gẹ́gẹ́ bí ẹni wípé kíní yìí ò ní bàjẹ́, iṣẹ́ bàbá mi Odùduwà yìí mo gbà mú lọ́kùnkúndùn, òun ni màá máa ṣe láti jẹ́ kí ìlú lè tùbà kó tùṣẹ. Òun làwọn ọmọ Saudi, àwọn ọba Saudi tẹ́ fi sórí àpèrè, nǹkan tó ń ṣiṣẹ́ towards láti bàjẹ́ nìyẹn. Aláàfin Ọ̀wọ́ Adé, my advice for you now, òun ni pé kẹ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe máa ṣàtúnṣe kílẹ̀ Yorùbá lè gbè yín, nítorí wípé ọba tó jẹ́ tí ìlú tò ayé ò ní gbàgbé, èyí tó jẹ́ tí ìlú dàrú ayé ò ní gbàgbé. Ẹ má fira yín wé Ràṣídì o, ẹ má fira yín wé o. Bẹ́ẹ̀ bá wá ti fira yín wé tẹ́ sọ pé irú kan náà ni yín, ṣe rí àbùkù ẹ̀tẹ́ aṣọ ẹ̀ lẹ́ máa gbé wọ̀. Ẹ má jẹ́ kí Ràṣídì kó fún yín ní àǹkó aṣọ àbùkù, kó fún yín ní àǹkó aṣọ ẹ̀tẹ́, nítorí orí àpèrè tá a pọ́nlé lórí àpèrè Ọ̀yọ́, orí àpèrè Aláàfin, orí àpèrè ńlá ni. Àwọn pípù yìí mọ̀ láti jẹ́ pé ká kọjú ìjà síra wa, ká ríra wa bí ọ̀tá, ká wá sórí àpèrè yẹn di jákujàku, ká wá sórí àpèrè wa méjèèjì, ká wá máa fẹnu ṣátá ẹ̀. Òun ládẹ̀ tí ń ṣe lọ́wọ́lọ́wọ́. Nǹkan táwọn Fúlàní àtàwọn ọmọ Mẹ̀súyà Saudi tán gbẹ̀sìn àjòjì sórí, nǹkan tó fẹ́ ká máa ṣe là ń ṣe lọ́wọ́lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́ ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ tó ń bú Ọọ̀ni, tó ń ba orísun wa jẹ́, tó ń sọ̀rọ̀ ṣàkàṣàkà, tó ń fi òkò ọ̀rọ̀ burúkú rọ́jẹ́ sórí irun wa, ẹ ti mọ̀ pé wọ́n ń ṣèràn wa. Wọ́n ń ṣèràn wa o. Tẹ́ ẹ bá lọ wá wọn lọ, ọ̀pọ̀lọpọ̀ wọn ti gbọ́ Yorùbá o, wọ́n ti dàgbà nílẹ̀ Yorùbá o. Ebe ẹ gbọ́ tí Ìmáàmù Ọ̀fà sọ pé ìran baba ńlá tòun Málì ló ti wá. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nù wọn, bẹ́ẹ̀ ni ibi táwọn baba ńlá wọn ti wá nìyẹn. Alárìnká làwọn baba ńlá wọn, àwọn baba ńlá wọn rìn wọlé wá ní. Ṣùgbọ́n wọ́n wá opportunity láti máa rí opportunity láti kọlà. Ebe ẹ gbọ́ tí bàbá yẹn sọ pé ìlà táwọn ń kọ lọ́fà tó jẹ́ pélé Ọ̀yọ́ làwọn ti gbà. So kí ló wá fún yín ní tẹ́ndẹ́sì pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kọlà tí wọ́n ń pera wọn lọ́mọ Yorùbá tán wà nílẹ̀ Yorùbá, tán ń gbé nínú Ọ̀yọ́ tàbí tán ń gbé nílẹ̀ orí Ìbàdàn tàbí tán ń gbé ní Ọ̀ṣun tàbí tán ń gbé ní Èjìṣà tàbí tán ń gbé káàkiri ilẹ̀ Yorùbá, tán ń gbé káàkiri orígun mẹ́rin ilẹ̀ kóòtù òjire. Kí ló fún yín láṣọ̀ránsì pé ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe ibi táwọn baba ńlá wọn ti rìn wọ̀lú yìí nìyẹn. Nítorí ìdí èyí, nǹkan téèyàn bá ní tí ò bá pọ́nlé, tí ò bá mọ iyì ẹ̀, tó bá bọ́ sọnù lọ́wọ́ èèyàn tó wá máa wá kiri o. Ẹ jẹ́ ká fura ká mọ̀ wípé àwọn ọ̀tá àti ní ọ̀tá láàrin wa tán pọ̀ tí wọ́n ń wá ọ̀nà láti jẹ́ pé ká tàpá sórí irun wa ká lè di ẹran jẹ. Mo bẹ̀ wá o, ìwọ tó bá ti mọ̀ wípé o ò ní ìgbà kan sin ẹ́ nísìn bọ́n ṣe ń sin ọba, kí ètùtù lè gbà, kí gbogbo ilẹ̀ lè rọ̀, kí kára lè tu aráàlú, kára lè tu ọmọdé kó tu àgbà, má wulẹ̀ jọba. Ẹ wo Ràṣídì, ó jọba tán, ẹ wo ìjòyè tí gbogbo ìjòyè tẹ́ ẹ rí láàfin, àwọn Láwàní lẹ máa rí, àwọn Láwàní agogo ọjà àwọn lẹ máa rí láàfin, àwọn bíi Mùfùtí, àwọn bọ́ba ṣèlúnù, àwọn ẹ̀sìn àjòjì, gbogbo àwọn olóyè ó relegate wọn wà relevant. Àwọn aráàlú wọn lè súnmọ́ ẹ. Tẹ́ bá máa rí ọba, oríjọba gbé máìkì dání, a máa sọ̀rọ̀ ṣàkàṣàkàṣàkà, a máa tàbùkù àwọn ìran àti orírun tó dúkùú sí. A máa sọ̀rọ̀ bí ẹni pé ta ló fẹ́ mú mi, èmi mo lè sọ, ẹnu mi gbà á. Ó máa tàpá sórí irun, á sọ̀rọ̀ ṣàkàṣàkà sí gbogbo ìran tó ti wá. Ta ló mọ ibi táwọn bàbá tiẹ̀ náà ti wá débílẹ̀ yìí? Ràúfù Arẹ́gbẹ́ṣọlá òun ló kó wa sílẹ̀ yìí. Tó o bá ti mọ̀ kó lè ṣe má jọba mọ́.